be mistake. Take it by faith. I come, no yen gone. Make you wait. You see me, they celebrate. Join me and jubilate. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. Ọ̀pọ̀ èèyàn ló ti mọ̀ pé mo lọ́lọ́run. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Kàyéfì ló jẹ́ fáwọn kan. Ènìyàn ẹni bí ẹni àjíkò akíndani dání. If I be money miss road, tell me how you go know. Ẹni olówó ìṣó fẹ́ kọ́lé alájà gogoro. I don't know why God choose me. I don't know why this street supports me. Maybe because I'm one of them. Maybe because I'm part of them. Because maybe our goals are one. Because maybe the better we fall. I share their pain. I know their gain. It's my time to reign. Follow me, sing this praise. Don't be mistake. Take it by faith. I come, no yen gone. Make you wait. You see me, they celebrate. Join me and jubilate. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. No be mistake that I wrote this schedule. No be mistake if I chop your knuckle. No be mistake that I'm living large. Motive for me, don't bet that's why I'm popular. I believe, say, you are happy for me. So let's celebrate and enjoy the time being. I'm here to stay, no one can deprive me. Expectation rising to God, be the glory. From the beginning, it has been written. It's not a mistake, now that is happening. God answered by fire, He's there for me. Only can be one. Shall kiri yo minojo. Only can be one. Shall kiri yo rinino. Baba ti ṣàṣepé àti ìjọ lọ. Don't be mistake. Take it by faith. Akọ no yen gone. Make it wait. You see me they celebrate. Join me and jubilate. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. No be mistake, oh. Eh. Èdùmàrè ti ṣe. Ó fọ̀nà mi hàn mí. Àgbélébù mi rè é. Iṣẹ́ ọwọ́ mi àṣeyẹ. Ọmọ tí mo bí àbíyè. Gbogbo ara lé mi ti gbàrẹ́. Gbogbo ìdíbàjẹ́ ti dohun ìgbàgbé. Àwọn tó ń gbà ṣàkọlẹ̀ ti dẹ́ ní ìmọ̀ye. Givers never lack, beggars always ask. Any which way you're free to come my party. Get free, but make sure say you hold your body. No be mistake, say today na my birthday. No be mistake, say I was born on Sunday. Join me celebrate, I'm a year older today. All that came around, I don't really no be mistake, take it by faith. I come, no yen gone. Make you wait. You see me, they celebrate. Join me and jubilate. No be mistake. Kì í ṣe mistake o, fóònù ìjẹ́jọ́ Friday. No be mistake, oh. Kì í ṣe mistake fóònù ìjẹ́jọ́ kẹjọ nínú oṣù karùn-ún ọdún 2020. No be mistake, oh. Kì í ṣe mistake pé ẹ wà láàyè lásìkò kòrónà yìí o. No be mistake, oh. Kì í ṣe mistake Mistake, oh. pé ojú wa níre. No be mistake, oh. Yéèbà No be mistake, oh. kì í ṣe mistake. No be mistake. Take it by Pé ẹ faith. tún wá sórí ètò lónìí kì í ṣe mistake. Make you wait. You see me, they celebrate. Join Kì me. í ṣe mistake pé a tún gbọ́ra wa kétékété o, no be mistake. No be mistake, oh. Ábà No be mistake, oh. Ọ̀pọ̀ èèyàn ló ti mọ̀ pé mo lọ́lọ́run. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. Kàyéfì ló jẹ́ fáwọn kan. Ènìyàn ẹni bí ẹni àjíkò akíndani dání. If I be money miss road, tell me how you go know. Ẹni olówó ìṣó fẹ́ kọ́lé alájà gogoro. I don't know why God choose
happen. I know the again. It's my time to reign. Wanna be sing this prayer. Don't be mistake. Take it by faith. I come, no yengo. Make you wait. You see me, they celebrate. Join me and jubilate. No be mistake, oh. No be mistake, oh. No be mistake, oh. No be mistake that I wrote this schedule. No be mistake if I chop your knuckle. No be mistake that I'm living large. Motive for me, let don't better. That's why I'm No be mistake pé amara wa. You are happy for me. So let's No be celebrate and mistake enjoy. pé a wà láàyè lásìkò yìí. No one can deprive me. Olúfẹ́mi Adú mo kí yín o, wọ́n ní bíṣọ́ọ̀bù ẹ mọ̀ káàbọ̀. It has been written. Dínóbù. Now that Bàbá nìyẹn mo rí yín o, wọ́n ní olóòtú àwà my yìí. fire is there for me. Only Orí bẹ́ẹ̀ ṣe ń wọlé. Ẹ gbọ́, Sànlẹ̀ kiri yọ̀ ní òjò. Sà ń fẹ́ lọ́ṣọ lórí transformer. Ẹ dákun talẹ́ni náà tó fẹ́ sáré tó bọ̀. Ẹbí mi ò ta ló fẹ́ kiri òrí nínú òrùn. Àwọn èdè tó ń dúró tó ń gbẹlẹ̀ tó ń gbede. Nẹ́ẹ̀sì nìyẹn, yéèbà. Ó fọ̀nà mi, àgbélébù mi. Nẹ́ẹ̀sì eléyìí, ó ní kì í ṣe mistake o. It is not a mistake. It's not a mistake. Kì í ṣe mistake. Yéèbà. Ẹlẹ́mi ti bẹ̀rẹ̀, gbogbo ìdíbàjẹ́ ti dohun ìgbàgbé. Àwọn tó ń gbà ṣàkọlẹ̀ ti dẹ́ ní ìmọ̀ye. Givers never lack, beggars always ask. Any which way you're free to come my party. Get free, but make sure say you owe your body. No be mistake say today na my birthday. No be mistake say I was born on Sunday. Join me celebrate, I'm a year older today. All that came around, I don't really. Òwe àti àṣàmọ̀rọ̀. Ẹnu nọ́ọ̀sì ló wà. Ẹ̀fọ́ orin tó dùn, ẹ̀fọ́ ọ̀rọ̀ tó jinlẹ̀, ẹnu wa nínú wà. Yéèbà. No be mistake, no be mistake, oh. 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 Ẹ ṣe àpò àbọ̀ lórí ètò wa ìròyìn ìṣọwọ́yà o. No be mistake, oh. Ṣọwọ́yà lélẹ́yìí láti Ayọ̀ Agboola rédíò TV. Yéèbà. Ẹ máa wò wípé ó ṣe wá ṣe náìsì lónìí. Ẹ jẹ́ ló bẹ́ẹ̀. So enticing, I know you like it, baby. We might have 310 lately. Every pizza blessed, now eat. Every step I take. Àwọn àmì ìdìmọ́rí yín o, àlàájì Ọlọ́run, àfá Ọlọ́run, ẹ kú àbọ̀ sórí ètò, wọ́n ní ẹ kú ètò. Èébèlè. Bí o ṣé wọ náà ta 310 ìwọ náà. Bẹ́ẹ̀ ni káyé pẹ̀lẹ́ ń ta 310 lọ́jọ́ ọ̀nù náwó àti látòrí òkè. Orin tí kan náà rèé ti ń jó àyàmta 310 ọjà bọ́kọ̀ fọ́. Ó jóná kò kú. Ṣé ta 310 ìwọ náà? Ṣó wà ṣó pé nọ́mbà tí ọ látòrí òkè bó jábọ̀ ò lè fọ́? Ẹjẹ́ fi náìsì ilẹ̀ ẹjẹ́ náà fi ọmọ kí náìsì ọmọ bá tiẹ̀ lọ. Ọ̀rọ̀ ara rẹ ní sọ onípẹ̀rẹ̀ ń ta 310. Ìwọ tó ò bá jẹ́ ta 310 tó pera rẹ̀ ta 310 àánú rẹ̀ ń ṣe mí. Nọ́mbà etí ọ látòrí òkè báyìí ọ̀fọ̀ yan gànú o. During your anniversary, Adigun náà ni. Ayé tẹ̀rí mo ní mọ́mí 3310. I
I am the pretend. I am the pretend. Ó jẹ́ mọ́ kò fọ́. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣọjọ́ ìbí lónìí o. Dámiláre Daniel wọ́n ní ẹkú ètò sà can see you ẹkú àbọ̀. Parara 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 parara. Ó jẹ́ mọ́ kò fọ́. Ọjọ́ bọ́kàn fọ́ ọmọ náà bá ń sà. Ilẹ̀ títì. Tó bá jẹ́ I bọ́kàn am the fọ́ pretend. ọmọ náà bá ń sànú. I am the pretend. Ó jẹ́ mọ́ kò fọ́. Onídàájú Agboolá rédíò TV láti kàn sí yín o. Baltimore la fi kalẹ̀ sí o. Ní Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Babalọ́dà ní yíyá studio láti pín láti wọ̀ níbẹ̀ lẹ́tí gbọ́ wa ló ti já pépépépé. Níbẹ̀ lẹ́tí gbọ́ wa tó ti lù gbóró bìtìbìtìbìtìbìtì. Thank God it's Friday. Àdúpẹ́ lọ́wọ́ Olúwa pé àtúndọ́jọ́ àtúndí wíkẹ̀ndì yìí ébà. Ẹ̀dín ìṣiṣẹ́ láti Monday. Àlùdé bẹ̀rẹ̀ lónìí. Bọ́ọ̀dì ẹ̀rọ pẹ́kẹ́ ti wọlé ẹ̀rà àkẹ́tẹ̀mù ẹ̀gbẹ̀rẹ̀dé. Wọ́n ní ẹ̀mọ́ jáde ẹ̀rà àkẹ́tẹ̀mù ẹ̀rẹ̀ ìjókòólé. Wọ́n ní kẹ́ ẹ̀ lockdown ẹ̀yìn náà ẹ̀rà àkẹ́tẹ̀mù jẹun dáhùn ẹ̀mọ́ panu ẹ̀rẹ̀ ìjókòólé lè yín. Ayo ká ẹ ṣe enjoyment ẹ̀ torí pé ọ̀rọ̀ ìpè kọ́ o kòrónà tá ń sọ yìí wọ́n ní ká mọ̀ retí bí oṣù méjì sí i tẹ́ ẹ bá tiẹ̀ wò l'Amẹ́ríkà ń gà yín wọ́n ti káṣù léèwé wọ́n láwọn ọmọ ò lè wọlé ìwé ní di on the 18th of June ọyẹ kan bọlidé ní 15th of June wọ́n ní wọ́n lè ṣí school on the 18th of June ẹ̀rí pọ́kọjá bìkíáfù láti máàcì kẹrẹkẹrẹkẹrẹkẹrẹ máàcì lọ April tẹ̀lé inú May láti wà yìí o Ọlábọ̀dé John mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò bó oníṣẹ́ àfíàlẹ́ wà Dínóbù olóòtú àyàmẹ̀ṣọ́ for you o ẹ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí ìmọ̀lú ṣóòtẹ́ ẹ fẹ́ fún wa lásìkò COVID-19 o. Dáre aláyé mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò mò ń wò yín látòrí Instagram ní ṣòwò fún wa ókè mo wà pé bùjẹ́ bùdànù lẹ́yìn ṣé ẹ fẹ́ wá kọrin fún yín ni èébà. Má jẹ́ ìṣẹ̀rú ayé orí mi má jẹun ayé lásán orí mi 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 ẹyẹ dáyẹ ọmọ lówó tí fowó ṣàánú ọmọ lówó tí fowó ṣàánú èébà. àwọn bùjẹ́ bùdàn bùjẹ́ àwọn bùjẹ́ bùdàn. Èmi gan dára mi mọ̀ àbí ẹ wò ó mo tó bá dé àárín kan á gba ẹ̀yin èèyàn láàyè kẹ́ ẹ wọlé sórí ètò nọ́mbà tẹ́ pè sí náà ní 443-410-2427 ìgbásíkò rẹ ò tí ì tó tásìkò bá tó á jẹ mọ̀ áyó ẹ máa pìpì ara yín lẹ̀ ẹ máa mú nọ́mbà ní o àwọn máa béèrè lọ́wọ́ yín tẹ́ ẹ bá ti gbà béèrè yìí èébà ẹ̀bùn 3,000 naira wà fún yín tó bá jẹ́ Amẹ́ríkà lẹ́wà á convert ẹ̀ sí dọ́là ní o bó jẹ́ Germany lẹ́wà á convert ẹ̀ sí euro bó jẹ́ UK lẹ́wà á convert ẹ̀ sí pound ó jẹ́ àwọn Faransé country lẹ́wà á convert ẹ̀ sí sefa ẹ̀ ṣe believe bẹ́ẹ̀ Ọlábọ̀dé John wọ́n ní ṣé wọ́n ń yá Diamond on TV akú mílíkì
olúwa á máa fún yín ṣe o. Stay safe, stay blessed. Ẹ ṣeun, God bless you. Ọlábọ̀dé John láti ìlú Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ ṣeun. Dáre aláyé mo kí yín o. Wọ́n ní welcome mo jẹ́ dodo àti ibè yìí. Okay now. Ẹ máa jẹ́. Ẹ kó jẹ́ Báskà. Mo ní in the next 15 minutes. Àyè á wà fún yín láti pè wọlé láti béèrè. Èèyàn mẹ́ta péré la fẹ́ kán béèrè torí pé èèyàn mẹ́ta la fi ẹ̀bùn lẹ̀ fún. Muhammad wọ́n wá nú tí àwọn èèyàn mẹ́ta tán bá jẹ ẹ̀bùn lódà tí àdínì láti kó ẹ̀bùn wa padà. Bóyá jẹ́nu gbogbo yín mo rí o, gbogbo yín mo kí o, ẹ ṣeun, God bless you. You are very wise o. You are the only farmer wey I know wey dey make money. You are the businessman wey I know wey dey do sọjí. Global. Bàbá mo ráàánú gbà mo rí yín o, ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò wa. Mo rí bí ẹ ṣe ń wọlé, ẹ kú àbọ̀. Owó tó ń yẹyẹ bùkátà òun ni ẹ fi fún ayé ẹ má bàbí. Èkúlá ní kẹ́sì fún ayé ẹ má bàbẹ̀lẹ̀. Ọmọ lówó bí fowó ṣàánú. Èmi gan mo lówó tí fowó ṣàánú. Mo sọ fún yín pé baba ló ń tẹ́ foundation bẹ́ńlẹ̀. Tí ẹ bá fẹ́ fún àwọn èèyàn ní nǹkan káàkiri àgbáláyé, ẹ̀yin ẹ kàn fún wa, ẹ kàn sí wa. Bójú oúnjẹ ni, bójú aṣọ ni, bójú owó ni. Dásì lè mọ fáwọn èèyàn, àmọ́ dákọ̀ yín báyìí lẹ́ni hàn fún wọn. Ẹnikẹ́ni tí wọ́n bá ti pa láti ṣe ìrànlọ́wọ́ fún, ó mọ lọ́mọ ní kejì rẹ̀, dákun tọ́jú rẹ̀. Àjẹjẹrú ẹgbẹ́. Bàlà. Orí mi má jẹ́ ìṣẹ̀rú ayé. Orí mi má jẹ́ ìwọ ayé lásán. Prophetess Tóyìn Àjàyí mo rí yín o, ẹ kú àbọ̀. Ṣàlàáfíà lẹ́wà. God bless you ma. Adéyẹmí Anímàṣàhùn. Ọkọ̀ Rúùtù mo rí yín o. Ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà. Yes, àwọn bùjẹ́bùdànù. Tẹ́ ẹ bá ti wọlé ètò mọ́ ọmọ dákọ̀ yín. Mo ní baba ló ń tẹ́ foundation. Àmọ́ fáwọn èèyàn ló ń jẹ, fáwọn èèyàn lówó, fáwọn èèyàn láṣọ. Ẹ̀yin tí ẹ bá yẹ bá wa partner pọ̀ ẹ dákun. Ẹ pè wá tàbí kẹ́ send text nọ́mbà tẹ́ ń wò lórí ìwòran yín yìí. A sì máa dákọ̀ yín pé ẹ̀yin lẹ́ni á fáwọn èèyàn lẹ́bùn. Lórí ètò tá a wà yìí, a ní àwọn ẹ̀bùn tá à ń fáwọn èèyàn tó yẹ pé tó wá béèrè a máa fún wọn lẹ́bùn. Ẹ lè sponsor ẹ̀bùn títí ní o, èyí tẹ́ bá lágbára ẹ jẹ́ àmọ̀. A lè sọ fún wọn pé lágbájá ló ní á fún yín lẹ́bùn yìí. A dẹ̀ béèrè lọ́wọ́ àwọn èèyàn nọ́mbà ti jẹ́ everyday ni o, everyday ni. Mọ̀ rú lóògùn ẹrù. Ṣé èbó bá fi lè rú báyìí ọ̀rùn ọ̀wọ́ ni? Wọ́n wá sórí ètò láìbéèrè. Tá a bá ti lè wá sórí ètò, ẹ máa béèrè. Ẹ dẹ̀ máa jẹ̀bùn. Bó ṣe jẹ́ nìyẹn. Ó dẹ̀ jèbù rẹ̀, àwọn olùgbẹ́bẹ̀. Ọmọ Jimoh Ibrahim. Ọmọ Jimoh Ibrahim. Icon Insurance. Ọ̀nà tá a tún fi lè gbà lẹ́nu ràn wá lọ́wọ́ ni pé ẹ wá polówó ọjà yín lọ́dọ̀ wa o. Ohun tẹ́ ń ṣe ẹ̀jẹ̀ àbá yín gbé jáde káwọn èèyàn ó gbọ́, káwọn èèyàn ó wò ó. Iṣẹ́ yín tẹ́ ń ṣe káwọn èèyàn ó rí tẹ́ ń ṣe. Anthony Adébùsọ́lá mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò wa. Dàgbàgbọ́lá rédíò TV náà lẹ́wà o. Mo ní in the next 10 minutes a máa fún àwọn èèyàn láàyè láti pè wọlé.
nọ́mbà tí ń bẹ lójú ìwòran yìí náà lẹ́ pè sí tẹ́ ẹ bá ti pè wá á ní kẹ́ ẹ mú nọ́mbà kan ẹ sì béèrè ẹ sì jẹ̀bùn ọ̀tán simple and simple. Owó afẹ́fẹ́, olú afẹ́fẹ́, mákàdé nígbà, bàbá ní fẹ́fẹ́, mákàdé nígbà, owó tó ń yẹyẹ bùkátà, òun ní ẹbí fún ayé ẹ má bàa dùn. Regulá ní kẹ́bí fún ayé ẹ má bàa bẹ̀rẹ̀, ọmọ lówó, bíbọ̀ ó ṣàánú. Wọ́n léegun lá ní kẹ́yìn ìgbàlẹ̀. Ẹ dákun kí léegun lá máa ń ṣe lẹ́yìn ìgbàlẹ̀ tó tún máa ń pẹ́ tó bẹ́ẹ̀. Kí léegun lá máa ń ṣe lẹ́yìn ìgbàlẹ̀ tó yẹ máa ń pẹ́ tó bẹ́ẹ̀. Èébà. Ọmọ lówó ìfowó ṣàánú. Ọmọ lówó ìfowó ṣàánú. Àwọn bùjẹ́ bùdànù bùjẹ́. Ẹ wò ó. Lónìí mo fẹ́ mú àwọn òwe kan wá. Ẹyin òwe ni ṣùgbọ́n òwe ìyún picture ni n ó gbé picture yẹn síbẹ̀ ẹ tó bá lè dárúkọ mẹ́ta níbẹ̀ yọ gbẹ̀bùn ẹyin tẹ́nìkan bá ti dákọ mẹ́ta òun tó bá gbà á ẹlòmíì ò tún gbúdọ̀ sọ mẹ́ta òun o. Mo ní mo fẹ́ gbé àwọn òwe Yorùbá kan síbẹ̀ sójú ìwòran yín àwòrán la gbé sí ẹ̀yin ọ̀wá sọ nǹkan tó wè jẹ́ òwe tá a bá yìí ti gbé sí tó bá ti di pé àwọn kan ti dárúkọ tó ti jẹ ẹ̀bùn yẹn ẹlòmíì ò gbúdọ̀ dákọ rẹ mọ́ mo lóríṣiríṣi la máa mú wá lórí ètò wa àbí torí pé àwa làgbà o adìyẹ funfun làgbà adìyẹ màmá wí pé kọ̀sẹ́yẹ tí ó dorí kodò bí àdán àfẹlẹ́sẹ́jọ́ ọba tẹnu ẹ̀ jáde torí pé àgbà lẹ́tù ọmọdé làwó ẹ wò ó mo láwọn fídíò kan tí mo fẹ́ ṣò fún wa ṣùgbọ́n kò tí ì yá àwọn fídíò kan wà tí mo fẹ́ gbé jáde ṣùgbọ́n kò tí ì yá báyìí mo sì ní the next 8 minutes ẹ lè pè wá wọlé sórí nọ́mbà tẹ́ ń wò yẹn kẹ́ ẹ béèrè ká fún yín ní béèrè kẹ́ ẹ jẹ ẹ̀bùn ẹ̀yọ́. I'm not them. I'm a be a gun with the budget. Oh, shuku, dawa iwai. I don't need that dog. I die. And if I was yet to run, you me. I don't let you. It's a lot of career. What you go, Kelly? Now I'm telling them, telling you. What you go, Kelly? Now I'm telling them, telling you. When then they talk say you should be nice then but to be your concern and them they complain you follow them they chase me I know who I think I am I know who you think I am I know who I really am yeah if you want to know how I get this far then look unto God if you want to know how I get this far then look unto God. And if I was just you right now, tell me, it's a lot of career, what you go, can you know? Now I'm picking up period. What you go, can you know? Now I'm picking up period. And if I was just you right now, tell me, it's a lot of career, okay, you know, now I'm picking up period. What you go, okay, you know, now I'm picking up period.
pẹ́ lójú omi apẹ́ létí omi kí ni ìdí ẹ̀ ṣé alákàn ìṣẹ́jú ni àbá amúbèrè yẹn wá lọ́jọ́ kan nítorí pé ẹ tó bá wò ìṣẹ́jú akàn yéé pẹ́ létí omi. Whether you like am or not, let them pay. Ọgọ́ta, owó aláàrú afẹ́. Kí tó kọrin lásán, wọ́n ti sanwó mi. Appearance fee mi, ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún márùn-ún. Ẹni tí wọ́n ṣe jù wá lọ́nà tẹ́lẹ̀. Tí ó ní ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. Ìsàlẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lẹ́kì. Mo ti gòkè yìí náà, àwọn mi ti dán pẹ̀lú yàn. Mo ti gòkè yìí náà, àwọn mi ti dán pẹ̀lú yàn. I dey propose like I dey dispose. Mo ṣoògùn olóògùn olóògùn, mi ò lè gbé egun eléegun. Alẹ́ ẹ̀rọ ra, àdìgún gàgà jẹ́. Ẹ máa wá kú aláàgọ́ ṣiṣẹ́, ìṣiṣẹ́ ṣiṣẹ́ yín máa lọ dà bí ọ̀lẹ. I'm not you, I'm not them. Tábàbílẹ̀ kan wé bí bájú. Mo ṣùkùṣùkù dáwà ìwà yìí, ẹgbẹ́rí mi dáná ogun. Ẹ̀dá aláìdá. Ẹni tó wọ́n ṣe jù wá ní ọ̀rẹ́ tí ó ní. Agbára tí ó ní. Ìsàlẹ̀ ara bẹ̀rẹ̀ yẹn, ilẹ̀ ilẹ̀ kì í. Mo ti gòkè yìí náà, àwọn bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ yẹn. Mo ti gòkè yìí náà, àwọn bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ yẹn. You dey there when dem dey talk say, mission is nice then, wetin be your concern? When dem dey complain, you follow them dey chase me. I know who I think I am. I know who you think I am. I know who I really am. Yeah. If you want to know how I get this far, then I look unto God. If you want to know how I get this far, then look unto God. And if I was just you right now, then you mean it's a lot of career. What you go, can you know? Now I'm picking up belly on. What you go, can you know? Now I'm picking up belly on. And if I was just to act, I tell you me. It's a lot of career. What you go, can you know? Now I'm picking up belly on. What you go, can you know? Now I'm picking up belly on. And if I was just to ask, it's a lot of career. What you go, can you know? What you go, can you know? Tẹ́ gbogbo yín. Mo rí pé ẹ̀rí bí yíyàn kan fídíò kan tí mo gbé sí ọba ilẹ̀ Yorùbá kan ló ra kíní ohun tó ní ká máa fi fín orílẹ̀-èdè àgbáyé òun ká fi máa fi Nàìjíríà
Princess Bukenzi Okunmokun mo rí yín o ẹ kú àbọ̀. Ryan Sheriff mo rẹ́yìn náà bó oníṣẹ́ wà. Bàbá mo ráàánú gbà mo kí yín lẹ́ẹ̀kan sí i. Blessing Eze mo kí yín o ẹ kú àbọ̀. Èébà. Let me take her to the altar, take her to the altar. Let me do what I have to do. Next year I'll be qualified. No matter how hard you are, no retreat, no surrender. Listen up, for richer and for poorer. You are the best, you're the chosen one. From January to December, you are the one that stood by me all along. Till that you was far, I will never forget you. Oh Lord. Every day, I love you, Kaja. Every day, I see you, lójoojúmọ́ lọ lọ́jọ́ ń kájọ́ ijó yóò wá pọ̀ Princess Bukenzi Okunmokun ijó eléyìí pọ̀ ẹ kú àbọ̀ sórí ètò èébà ọlọ́jọ́ ń kájọ́ ẹ̀dá gbàgbé ọ̀la mo ní thank God for today is Friday àbí lọ́jọ́ Friday ẹ ti ṣe lánàá ẹ á máa ṣeré lónìí weekend bẹ̀rẹ̀ Princess Bukenzi Okunmokun mo rí yín o gàgà. ẹ wò ó mọ̀ bóyá ẹ máa rí kíkiri lórí ó yẹ ká ẹ lè rí àwọn òwe ilẹ̀ Yorùbá ní o tó o bá gbìyànjú tó o lè dáhùn mẹ́ta ń bẹ̀ tó o bá lè dáhùn mẹ́ta ń bẹ̀ ẹ̀bùn wà fún ọ láti jẹ. tó o bá ti lè dáhùn mẹ́ta nínú àwọn òwe tá a gbé síta yìí. ẹnu kan bá yìí dáhùn mẹ́ta yẹn kẹ́lẹ́ mi ọmọ tún dáhùn ẹ̀ mọ́. mọ́mí wa Adéọlá Òbíyẹ̀sán mo kí yín o ẹ kú àbọ̀. Adéọlá Òbíyẹ̀sán sáàbí àlẹ́ wa ẹ kú ọjọ́ 3 ẹ kú ọjọ́ 4 ṣáàfíà ni àwọn dádì wa ń kọ́ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa èèbà. àwọn òwe tó yẹ pé wá lójú ìwòran yìí mo fẹ́ sẹ́ẹ̀tì ẹ̀ dáadáa ni mo fẹ́ sẹ́ẹ̀tì rẹ̀ ní bá sẹ́ẹ̀tì rẹ̀ tán ní bá wá sẹ́ẹ̀tì rẹ̀ tán ẹ lè mọ̀ ìṣe máa mú bẹ́ẹ̀ n ò tí bẹ̀rẹ̀ question o mo sì ń sẹ́ẹ̀tì ẹ̀ lọ́wọ́ mo ń sẹ́ẹ̀tì rẹ̀ lọ́wọ́ ni máa sẹ́ẹ̀tì rẹ̀ tán. ọ̀dà bẹ́ẹ̀ pé ọ̀dà báwọn. gbogbo ohun tẹ́ ń wò lójú ìwòran yìí o ó yẹ kó ti clear báyìí Princess Bukenzi ó yẹ kó ti clear báwọn. wọ́n ní kò clear ó ti clear báyìí o torí mi ń rí lórí mọ́nítọ̀ ó rí bí mo ti mọ́nítọ̀ ẹ̀. òwe àkọ́kọ́ nọ́mbà 11 nọ́mbà 11 bó o ló ṣe túmọ̀ sí lójú tiyín eléyìí tẹ́ ẹ bá ti dámọ̀ ń bẹ́ẹ̀ jẹ́ mọ́ eléyìí tẹ́ ẹ bá ti mọ̀ bẹ́ẹ̀ á fún yín láǹfààní àti dárúkọ mẹ́ta
tẹ́ ẹ bá ti sọ mẹ́ta ń bẹ̀ ẹ sọ nọ́mbà tẹ́ ẹ fẹ́ sọ ṣùgbọ́n ẹ máa ní láti táìpù ẹ̀ tàbí kẹ́ ẹ pè wá ní ọ̀nà méjì tẹ́ ẹ lè gbà wọ́nù tẹ́ ẹ bá táìpù ẹ̀ pé òkè o nọ́mbà 12 o òwe tó wà nọ́mbà 12 ni pé ebi ló ń pa mí òwe tó wà nọ́mbà 19 ni pé kílẹ̀ ń ṣe òwe tó wà nọ́mbà 23 ni pé bóò ló ti jẹ́ òwe Yorùbá ló wà bẹ́ẹ̀ níjẹ́ bá ti rí bẹ́ẹ̀ àǹfààní wà fẹ́nìkọ̀ọ̀kan láti sọ mẹ́ta tó o bá ti gba mẹ́ta ń bẹ̀ ó ti gbẹ̀bùnú tó o bá ti gbé mẹ́ta sí ó ti gbẹ̀bùn olóríṣiríṣi ọ̀nà la máa gbé ètò wa wá ẹ̀ bá. Kàṣíṣe bí ẹrú yẹn dáńtọ́ everyday my love we never fade away everyday ekura lalaba kọ jọsi ẹ everyday ọlọ́jọ́ kájà kàṣíṣe bí ẹrú yẹn dáńtọ́. tí ẹ bá ti gẹ̀ tí ẹ jẹ́ mọ̀ tẹ́nìkan bá ti sọ òwe kan ọ̀sáàfà ní mẹ́lòmíì láti tún sọ òwe yẹn mọ́ ìyẹn ló máa jẹ́ kó dáa tẹ́nìkan bá ti sọ òwe kan ẹlòmíì ò ní àǹfààní láti tún sọ mọ́ o torí pé ìyẹn ti lọ nù ú so ẹ lè táìpù ẹ̀ tàbí kẹ́ ẹ pè wọlé Adéọlá Òbíṣẹ̀san mo rí yín lẹ́ẹ̀kan sí o ẹ kú àbọ̀. Give me the lighter, pass me the ganja, put me roll up the whistler. Mo sì ní àyè tí wà báyìí ẹ lè pè wọlé kẹ́ ẹ mú nọ́mbà ká béèrè béèrè lọ́wọ́ yín kẹ́ ẹ jẹ̀bùn. Give me the lighter, that's the ganja. Zip, who do the magic? When we say police they come, you no go panic. Jenna with time be like any tonic. For my mom, papa na their daily routine. Òwe yẹn tún rèé o. Torí pé a ní ju ìṣẹ́jú mẹ́wàá sí lórí ètò tá a fi máa palẹ̀ mọ́. Ojú òpó ti ṣí fún ẹ tó wá fẹ́ pè wọlé. A sì ń retí káwọn èèyàn ó ánsà òwe eléyìí kán jẹ ẹ̀bùn. Lọ́wọ́ tá a wà yìí èébà. Orí ètò Ṣọ́wọ́yá náà lẹ́wà o. Ìtẹ̀yọ̀ Agboola rédíò TV. Ẹ dáhùn àwọn òwe tẹ́ ń wò yìí. Òwe báńdógún ló wà ń bẹ̀. Téèyàn márùn-ún bá mú mẹ́ta kíákíá òwe wọn lọ. Adébọ́lá Ìṣíjọ́lá my brother bó o níṣẹ́ wà the DJ man ẹ kú lockdown o ṣáàpì àlẹ́ wà. Yes, I can see you, God bless you. Adébáyọ̀ Ṣómóyè mo rẹ́yìn náà o. Mo ní àwọn òwe tó wà lójú ìwòran yìí. Ẹ ánsà mẹ́ta correctly ń bẹ̀ kẹ́ ẹ gba ẹ̀bùn. Tẹ́ ẹ bá ti ánsà mẹ́ta ń bẹ̀ ẹ máa gbẹ̀bùn ni. Yes kẹ́. Òwe báńdógún ló wà lórí ìwòran yìí 15. Ẹ ánsà just 3 mẹ́ta péré ń bẹ̀ kẹ́ ẹ gba ẹ̀bùn. Ẹ lè táìpù ẹ̀ sójú ìwòran wá a máa rí. Ẹ dẹ̀ lè pè wọlé lórí nọ́mbà wa 443-410-2427. Eléyìí tó bá ti kọ̀ǹtínẹ̀ fún yín bẹ̀. Ẹ jẹ́ àgbọ̀ èébà. Let it smoke pop, let it smoke pop, pop in a year. Give me the lighter, pass me the ganja, put me roll up the whistler.
let the smoke pump. Yeah, give me the lighter. Pass me the ganja. You can roll up the whistler. Let the smoke pump. Yeah, give me the lighter. Give me lighter. Adémọ́lá Ìsíjọ́lá family wà pa o ẹ ṣeun God bless you. Thank you very plenty. Àyànkúnlé Mighty one orí yín ẹ̀kú àbọ̀. Dáre àlàyé mo kí yín ẹ̀kú àbọ̀. Owó yìí máa lọ láìpẹ́ o. Àwa fi ìṣẹ́jú mẹ́ta lẹ̀ fún àwọn èèyàn láti pè láti jẹ ẹ̀bùn. Lábala ẹ̀mú nọ́mbà. Torí pé ìṣẹ́jú márùn-ún la ní sí lórí ètò. A sì gbúdọ̀ wọ yàrá àkéde wa ní kọ́mọ́nkíá. Láàárín ìṣẹ́jú méjì. Down. Give me the lighter. Pass me the ganja. Put the roll up the whistler. Let the smoke pump. Yeah, give me the lighter. Pass me the ganja. Put the roll up the whistler. Let the smoke pump. Yeah, give me the lighter. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wà pájú. Pabambari ibẹ̀ tún wà ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́ fẹ́ tẹ́ ò ní rí. Ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Dayo Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayo Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. Radio TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ̀ yìí o. Dayo Agboola. Babalonta Radio TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayo Agboola. Radio TV. Ní Baltimore, Maryland. Dayo Agboola. Radio TV. Dayo Agboola. Gbogbo ayé ló ń gbọ́. Bẹ́ẹ̀ ni Dayo Agboola Radio TV náà lẹ́wà o. Orí ètò Ṣọ́wọ́nyá náà ibẹ̀ láti ń dábí ẹdun tá a ti ń rọ̀ bí òwe. A ní pé tẹ́ ẹ bá wojú aago yín báyìí aago 2:30 ó ti lù lọ́dọ̀ tí wàá ń bí lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ pé aago 2:30 ló lù àtẹ̀yìntẹ̀ wà ní UK. ẹ wo a ní kí àwọn èèyàn ó pè wọlé ṣùgbọ́n àwọn èèyàn ò pè wọlé tó bá di bóyá wá tún di lọ́la
a tún pàdé lórí ètò wa ètò yín ní òwúrọ̀ lọ́jọ́ torí pé a ní àwọn àtúnṣe kan tí a bẹ́ ṣe sí àwọn ẹ̀rọ wa lónìí so à ní lè fi too much time sílẹ̀ ǹjẹ́ títí wàhálà tó máa pàdé ojú tẹ́ fi ń wò mí yẹn ò mọ̀ ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di ẹ wo àwa lámọ̀ wá ẹ̀yin lámọ̀ bá ire ayọ̀ ló máa jẹ́ ti gbogbo wa lójoojúmọ́ ní orúkọ Jésù ẹ jẹ́ pàdé lọ́la ó dàbọ̀. ẹ jẹ́ ká máa bá fàájì bọ̀ ayé wa wòran wa kíkìní ọ̀hún ṣe ń gúrégé. Ájì Àyìnlá ń gbórin dúró Adéwọlé Àyàn Adéwọlé ìlú ó ń lùlù tó fáráyé nínú. ẹ jẹ́ ká ní àbábá jìbọ̀. ẹ jẹ́ ká mọ́ àbábá jìbọ̀. ayé wa wòran wa kíkìní ọ̀hún ṣe ń gúrégé. Bàbá Káyọ̀mọ́yọ̀ ọ̀rẹ́ ọmọ wúrà mọ́tò ní la fẹ́ wá o. Kí jẹ́ mi fún tàlá mọ́tò èyí fújò alájà tiwa ni. Níbi ìtajà náà kú fẹ́ tẹ̀tẹ̀lẹ̀ o níbẹ̀ lọ́mọ ẹranko gbé ń jẹun.